eléyìí tún Lizzy tún sọ mà tún lágbára. Is it a good news or a bad news? This is a good news as well as bad news. Àbí kí ni kí ti pè gan? Ṣé kí n sọ pé good news ni àbí bad news? Ẹ̀yin náà ó tún gbọ́n tí Lizzy tún sọ lórí eyín Funke Akindele atọ́kọ̀ rẹ̀ àná tó bí ìbejì fún ó tún ti fọgbà yànga. Gbogbo yín lẹ sì mọ̀ yìí pé ẹni tó bá ti ń ṣe nǹkan lọ́wọ́ tó ń trendy ni Lizzy máa ń sọ̀rọ̀ rẹ̀. Ẹ mọ̀ yìí pé lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí Funke Akindele gbé fíìmù ẹ̀ jáde tó pè ní behind the scene tó ṣe premium ẹ̀ tó ṣe lánàá. Ẹ̀yin náà dẹ̀ ti mọ̀ yìí pé kò ṣeé ṣe kí Lizzy ò má sọ̀rọ̀ ó ti wá mú kànmọ́kàn ó rí létí ẹ̀ mọ́ Iyabo Ojo ó ní sẹ́ẹ̀rí ìfẹ́ sọ kó lè bá a dùn létí yín ń play gbogbo ohun tó sọ ẹ̀yin náà wà ṣé ọgbọ́n wà ń bí tó sọ àbí kò sọgbọ́n bẹ́ẹ̀ kí lẹ́yìn náà lè lérò. Mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ tẹ́ bá ti gbọ́ tán ẹ má gbàgbé tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́yìn wo níjọ́ ẹ bá tẹ subscribe button kó ẹ̀yẹ kí omi gbogbo kò ní wọlé tọ̀ wá. Ẹ jẹ́ ká jọ lọ gbọ́ ohun tí Lizzy tún sọ lórí nǹkan tó ń lọ. Ó ní wípé ẹ má jẹ́ ń sọ tí n bá ti bẹ́ẹ̀ fún yín kò ní dùn létí yín mọ́. Ó yá ẹ jẹ́ ń sáré gbé yín débẹ̀ ó yẹ ìsó níbẹ̀ ó yá tẹ́ bá ti ìsó níbẹ̀ tẹ́ bá ti gbọ́ tán ẹ má gbàgbé kẹ́ subscribe kẹ́ wá share fídíò. Iṣẹ́ kí lẹ́ni yín ṣe tẹ́ bá rántí iṣẹ́ kí lẹ́ni yín ṣe ẹni yìí ń kọrin ó ń kọ hip hop nígbà tí wọ́n ní bọ̀bọ́ yìí lára títí tó wá lọ tó lọ fẹ́ obìnrin mi látijọ́ tó ti lọ fẹ́ obìnrin mi àgbọ̀ kankan mọ́ nípa ẹ̀ ìyẹn túmọ̀ sí wípé bọ̀bọ́ yóò ṣẹ̀ initially ẹni yóò ṣẹ̀ initially ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ ni wípé Iyabo Ojo rí bí ẹni tí ò jẹ́ kóun lówó gbà the same thing tí Iyabo Ojo ṣe fún bọ̀bọ́ yìí ló ń ṣe fún Mr. Lawal lọ́wọ́lọ́wọ́ yes or no. Yes or no. Or no. Mo fẹ́ rí comment ní over to you ó yá. Bọ̀bọ́ yìí nísìn látijọ́ tó ti fi ìyàwó ẹ̀ tó jẹ́ onítíátà alẹ̀ látijọ́ tó ti lọ fẹ́ obìnrin mi